mi ìlú òyìnbó dára ó dára ó dára ìlú òyìnbó dára ó rẹwà púpọ̀ ìlú òyìnbó dára mo fẹ́ lọ sílùú òyìnbó ní oníta dúkìá mi kí n tó lọ sílùú òyìnbó iṣẹ́ ni wọ́n ń ṣe lamẹ́ríkà ìlú òyìnbó dára òpópó mẹ́kà máròró àwọn tó wà ní mẹ́kà ni wọ́n tún mẹ́dínà ṣe bí nàìjíríà bá dìlú òyìnbó tìlú òyìnbó bá di nàìjíríà ìwà òní fóníwà sílẹ̀ ìlú òyìnbó dára I Professor mi ò kọ̀rọ̀ multi talented ìyá bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́ ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ olórin nìyá láì mi gbé àkọlé òjijì ayé ṣe ni ìwà onífóníwà sílẹ̀ òpópó mẹ́kà máròró àwọn tó wà ní mẹ́kà náà ń tún mẹ́dínà ṣe àwọn aráàlú èbó náà ń parọ́ fún nàìjíríà bẹ́ẹ̀ ni àwọn aráàlú òyìnbó àwọn náà sọ nàìjíríà dọ̀lẹ. The reason is that ẹni ó bá wà nàìjíríà a máa retí aráàlú èbó pé wọ́n máa tó fowó ránṣẹ́ àwọn aráàlú èbó wa máa sọ fún wa ní nàìjíríà pé tẹ́ bá lè ráyè kẹ́ gba físà kẹ́ kú òlu yẹn nàìjíríà nílùú yẹn o bí tán ti lọ nàìjíríà abínibí wọn tán ti lọ sílùú òyìnbó wọn à jẹ́wọ́ fún yín àwọn aráàlú òyìnbó jẹ́wọ́ fún nàìjíríà wípé iṣẹ́ làwọn ń ṣe nílùú òyìnbó wọ́n ń ròyìn fún yín nílùú òyìnbó wọ́n múná lọ ẹ wò ó gbogbo tábà dé nàìjíríà ọ̀sán ooru in fact àtẹ̀lé sáǹdì fún nàìjíríà ẹ̀ mọ̀ gbogbo bó ṣe máa múná lọ tó máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n á sọ fún yín nílùú òyìnbó wípé wọ́n ń ṣiṣẹ́ 6 papọ̀ lóòjọ́ wọ́n ń ṣiṣẹ́ 4 papọ̀ ẹni tó ṣiṣẹ́ tó kéré jù nílùú òyìnbó ó ń ṣiṣẹ́ 3 papọ̀ èdè bí ọkọ àtìyàwó tó bá wà nílùú òyìnbó ṣe fẹ́ gbọ́ wọn à kì í ríra wọn severally time tí ọkọ bá ṣe night ìyàwó á ṣe morning bẹ́ẹ̀ ni tí aráàlú òyìnbó bá fi owó ránṣẹ́ sí nàìjíríà ẹ fi gbogbo ọwọ́ ẹ fi gbóṣùbà fún wọn ẹ máa lọ sórí awọ ká ẹ máa fi àdúrà ránṣẹ́ sí wọn ká ẹ máa lọ sórí òkè ká ẹ máa ṣàdúrà ránṣẹ́ sí wọn ìlú òyìnbó ló ṣiṣẹ́ jù iná tí wọn èmú lọ lu òyìnbó wọn ń sanwó rẹ̀ ni nílùú òyìnbó kódà wọn ò tún bẹ́ẹ̀ wọ́n tán bá fẹ́ múná lọ ń bẹ̀ wọ́n ò tún ṣé wọ́n máa mú lọ ń bẹ̀ ṣá ọ̀rẹ́ mi kan ó ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ nílùú òyìnbó ọjọ́ tí àwọn ará ìlú bíi tí alábí tèmi gangan lọ tán ti fọ́ gíláàsì mọ́tò ẹ̀ yẹn tí mo káyà sókè mo wá fortunate ní táìmù yẹn ọ̀rẹ́ mi pè mí ó wá rí bí mo ti sọ̀rọ̀ mo ní àbí mọ́tò Àlàbí la rí ní inú orí ayélujára wọ́n fọ́ mọ́tò rẹ̀ wọ́n dà ń bẹ̀ ni nígbà tó lọ Ìkirè ló wá ní ọ̀rẹ́ wa ìwà àti Pàṣọ ìsá látijọ́ yìí náà ṣé ó wàá mọ Pàṣọ ni bó ṣe wà yẹn ó ti wo bí ó ti máa dọ̀fẹ́ kúrò láàrin wọn ń bẹ̀ yẹn náà ó yẹ kó jẹ́rìí Àlàbí àwa ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ló bá ní ó náà ti múná dé mo ní ṣe bí wọ́n ní wọn kì í múná lọ ní
ìlú èbó ni ó ní wọ́n máa sọ fáwọn ó náà máa ó lóò mọ iye táwọn ń san ni ó ní wọ́n á tún bẹ àwọn náà ó lóò mọ iye táwọn ń san ni ó ní wo àwọn ń san owó ó lómi àwọn ń sanwó omi nílùú òyìnbó mélòó nàìjíríà ló sanwó náà ẹ lọ wo YouTube channel mi Wùmí Òkòrò TV tí mo pe àkọlé rẹ̀ ní kí ló kó mi yọ oore tí mo ṣe ló kó mi yọ tí àwọn ọjọ́ ní ọjà oko lọ́jọ́ ní junction ní roundabout ọjà oko nígbà tí wọ́n ti kọ́ támínà yẹn tẹ́ẹ̀tì kọ́ tó tẹ́ẹ̀lì kan wà ń bẹ̀ àti bẹ̀ làwọn ọmọ Yíbò náà ti wá táàpù náà mi lórí òkè ṣóbù àbí àwọn nọ́ọ̀tì ìwọ̀n bá wa tá a bá sanwó nílẹ̀ ń bì tá a bá sanwó ńlẹ̀ wá ń báyìí àwọn nọ́ọ̀tì náà ń lo náà nẹ́pà bẹ́ẹ̀ ni wọ́n sì gbọ́dọ̀ múná lọ nọ́ọ̀tì wọ́n múná lọ nọ́ọ̀sì wọ́n àdẹ̀ ní fún wọn ní bíìlì ṣéyàwó wọn náà fẹ́ fún níbi lọ́ máa lọ bá nù lẹ́ni wọ́n á lọ kànlẹ̀kùn máwọn ṣé nẹ́pà máa lọ kànlẹ̀kùn máwọn ẹlẹ́hà lórí ó máa fún wọn ní bíìlì àwọn ọkọ wọn náà dẹ̀ máa ń ṣiṣẹ́ fáwọn ẹlẹ́hà tiwọn tẹ bá dọ́jà ọjà nọ́ọ̀tì àìwọ̀jẹ̀ èmi ń lọ ní Haúsá tẹ́rẹ́ tèmi ni máa mọ́jà lọ sí nọ́ọ̀tì máa lọ sọ́rẹ̀ máa mọ́bì lọ sí nọ́ọ̀tì tí bá tún ti nọ́ọ̀tì bọ̀ màá tún gbọ́ ráìsì lókà ráìsì máa wá tà nílẹ̀ wa ń báyìí àwọn Haúsá ọkọ wọn náà máa ń ṣiṣẹ́ fáwọn ìyàwó wọn lọ́jà ṣé nẹ́pà wa máa mú bíbélì lọ ọ̀dọ̀ àwọn ẹlẹ́hà àwa là ń ṣiṣẹ́ ńlẹ̀ ní south nílẹ̀ ìwé mẹ́sì ń bì la fi sọ wọ́n dẹ̀ fún àwọn kíná porúkọ ẹ̀ níná àwọn nọ́ọ̀tì níná wọ́n dẹ̀ ní fún wọn ní bíìlì tòkòtò tó ń ṣiṣẹ́ àrùn oko ló ń gbé àwa tilẹ̀ wá ń báyìí náà mélòó ní sanwó náà bó ṣe yẹ kó sanwó náà òkìnàkìnà abáládìrẹ kì í ná bí àṣà dádì mi lérè sí tó ọmọ àjànàrò mídòmídò tí iṣẹ́ téèyàn bá ṣe ní Nàìjíríà yìí tí Ọlọ́run bá fi àlùbáríkà sí kọ́mọ dúpẹ́ lọ́dọ̀ ẹlòmíì ó wàá ṣe kínni yóò wàá mú gbogbo dúkìá rẹ̀ tó bá ti ní kó wá lu òyìnbó á mú gbogbo dúkìá rẹ̀ á tà á kọrí sílùú òyìnbó àwa délùú òyìnbó tán wọ́n fi ṣẹ́ pa lórí kì í fẹ́ ṣiṣẹ́ Nàìjíríà àwọn tó ń gbé tẹ́ ẹ bá ní plan A wọ́n ní ká ní plan B bá ṣe ń ṣe ń lu òyìnbó nìyẹn náà ẹlòmíà ní ntí mọ̀ ń ta iná ni Ọlọ́run wọn bá ń fa àlùbáríkà sí Ọlọ́run wọn bá ń fèrè sí lóòótọ́ ni Ọlọ́run wọn fa àlùbáríkà síṣẹ́ wa Ọlọ́run wọn fèrè síṣẹ́ wa àmọ́ gbogbo ń tó bá jẹ mọ́ ojú ọ̀nà ṣẹ́ kéèyàn tọ́ ni ẹ lọ máa wo rẹ́kọ̀dù mi lórí YouTube channel mi Wùmí Òkòrò TV àlùbáríkà lọ́rọ̀ orin ló ń gbé àlùbáríkà lọ́rọ̀ orin ló ń gbé áńgẹ́lì orin bá mi gbórin wá mọ́ títọ́ lẹ́ńtẹ̀ àlùbáríkà lọ́rọ̀ orin ló ń gbé àwọn áńgẹ́lì mi orin ní mọ́tì talented àlùbáríkà lọ́rọ̀ orin ló ń gbé Àdìkò Dangote mọ́tì talented àlùbáríkà lọ́rọ̀ orin ló ń gbé Dangote ń fọ́pọ́ tún ṣe símẹ́ǹtì ó tún ṣe fúláwà Ààrẹ Bọ́lá Tinubu mọ́tì talented Tinubu ó jẹ gómìnà ó tún jẹ pírẹsidẹ́ǹtì Adéwọ̀lú mọ́tì talented Adéwọ̀lú jẹ́ sẹ́nitọ̀ ó tún jẹ́ gómìnà ó tún wá jẹ́ Olúbàdàn kábíyèsí bàbá mi. tí èèyàn bá ní iṣẹ́ tó pọ̀ lọ́wọ́ iṣẹ́ lóògùn iṣẹ́ tó o bá ṣiṣẹ́ wàá jàre iṣẹ́ ìlú òyìnbó tá ẹ rọjú mọ́ yẹn wọ́n ń parọ́ fún yín ni wọ́n ń tàn yín jẹ ni wọ́n ń ṣiṣẹ́ nílùú òyìnbó ẹ jẹ́ ká ṣiṣẹ́ ní Nàìjíríà yìí kádẹ̀sẹ̀tọ̀ tán bá yọ táàsì lórí àwọn aráàlú òyìnbó tán ṣéǹjì ló ń kù lọ́wọ́ wọn torí owó tán fi ránṣẹ́ ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n nájà pàyàmọ́rí nílùú òyìnbó bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn aráàlú òyìnbó wọ́n nájà pàyàmọ́rí nílùú òyìnbó náà fi fowó ránṣẹ́ lágbára Ọlọ́run àwa náà máa ṣe kínni a máa délùú òyìnbó yẹn bí n bá lọ sílùú òyìnbó mo lọ ṣe fàájì mo lọ ṣiṣẹ́ ni Wùmí Òkòrò wá sẹ́mc fún wa
Wùmí ò kọ̀rọ̀ wá kọrin fún wa multi talented ni mo máa bá lọ ìlú èbò mo dẹ̀ ṣe tán bẹ̀ mo ṣe kí ni Nàìjíríà ya mi tún ń bọ̀ wá nìyẹn ọlọ́ọ̀nsẹ̀ ó láàdù gan n bá mọ̀ sọ ẹ mọ̀ gbọ́ o ẹ̀jẹ̀ adáramọ́ṣẹ́ Nàìjíríà wọ́n ti jú iṣẹ́ rẹ alápàǹdẹ̀dẹ̀ kì í tijú à ń fò kiri ní gbangba 09024343377 WhatsApp number mi sóhun wọ́kọ sóhun wáyà o tàbí kó pè mí sórí aago 08141214070 ẹ jọ̀ọ́ ẹ láìkì mi lórí YouTube channel mi Wùmí Òkọ̀rọ̀ TV gbogbo àwọn orin wọ̀nyẹn náà lè máa rí ń bẹ̀ ẹ dáńlóòdù ẹ subscribe síbẹ̀ ká bàjẹ́ fèmí àtẹ̀yìn ọdún ìṣẹ́ ọdún èmi àtẹ̀yìn ni láti ṣe kíni láti chop up láti ṣoríire ẹ ṣé mi dúpẹ́.